You are stressing me. Sorry, Joe. I was staircase. Cherry CCTV. It was in dining. I was CCTV. I was CCTV. Oh. Wait, why was Mohbad in here? It was in dining. No kitchen. Coffee on here. No kitchen here. Let's call here. No, what's the name? I'm saying, Sherry is really staircase Mohbad. Sherry, what's it be okay now? This is another CCTV. If the staircase Lele now. Other to okay no go see okay no. Okay. Madam statement again. When she was going to give her statement to the police. Bad no, I do really bye. It was until okay. Okay. Okay, that was supposed to be talking about what it okay and I know it's well, staircase at the living room. Well, you go living room here. That's another CCTV. Where is this one? So really want to be living room now. Okay. So where to I don't know POP here. Condition. Boshi to label bad in it. That's the CCTV. It's clearly evident that the CCTV in Mohbad's house on your down. Spirit Mohbad ló dájà lẹ́ láàrin bàbá Mohbad àti Wunmi. Ẹ fẹ́ pa Liam bẹ́ ṣe pa promise àbí. N tó bá máa gbà la máa fún. Wọ́n ti ń dìde lóyún Ondo. Wọ́n ti ń dìde lẹ́kìtì. Àwọn ti Kòròdú náà ti ń dìde. Kò ń ṣe pé a máa fi case Mohbad rán ìjọba létí nìkan. I can tell you for free. Mi sọ ẹ máa rò bí mo ṣe rí. Few days to election. Ẹ lọ kọ́lẹ̀. If you want Nigeria to be free from people like àwọn tó pa Mohbad, àwọn thugs wọn gan wọn nílé lò one time yẹn pé ẹ lọ attack àwọn tó ń protest fún ikú Mohbad. So òun làwọn ṣì ń ṣe sọ pé èṣù yẹn gbọ́dọ̀ ṣe wọ́n ẹ máa mọ̀ nǹkan tó ń pè léṣù. Angu tẹ́yìn gbà pé kéèyàn sọ̀rọ̀ jáde àwọn alápá Mohbad o. Èèyàn kọ́ léṣù máa ṣe bóyá máa ṣagbára lónìí o bóyá máa fọwọ́kàn tí ó yẹ kó fọwọ́kàn tó máa escalate àbọ̀ máa ṣe kọ́kọ́ tó máa kọ́ escalate then they will have no choice then everything will have to be exposed but whatever the case may be it's important for people to know that bá ṣe ń ṣe yáàyá o náà làwọn máa ṣe yáàyá sef so òun ló fi jẹ́ pé àwọn tó lé ayé different corners of the world they are beginning to stand up wọ́n ti ń dìde lóyún Ondo wọ́n ti ń dìde lẹ́kìtì àwọn ti Kòròdú náà ti ń dìde they are saying n tó bá máa gbà la máa fún consistency ló matter so it's not kò ṣe it's not a small battle àwọn náà sáré tí wọ́n pé wọ́n tí a ti náà ṣe àwọn náà rí pé fear burúkú so kò ṣe pé àwọn náà bá wọn ṣe pẹ̀lẹ́rẹ́ wọ́n ṣe láwọn ya wèrè tó láwọn náà dá wọn láàmú pé ẹ̀yin kẹ̀ ẹ̀mí yá fẹ́ gbọ̀n torí pé bọ́n ṣe wà yẹn sìn the idea is that wọn ò ní lè sùn ṣe mọ̀ pé lára nǹkan àti àpasáyé náà nìyẹn wọn ò ní lè sùn because wọn ò mọ̀gbà tó gùn tó máa fẹ́ jẹ wọn wẹ̀ wọn ò ní mọ̀gbà tí ṣù máa fẹ́ ṣe wọn wọn ò mọ̀gbà tí yẹn so wọn ò máa ń gùn tó lè gbà wá so that is one of the reasons tẹ́lẹ̀ pé nǹkan tá ń ṣe psychology àwọn náà ṣe kí ni àrùn irú bí Wunmi yẹn ṣe náà ṣe ń bọ́ sórí kíní tó TikTok tó ń sọ pé òun ṣe fíìmù yẹn tó ń post yẹ tó ń fi the justice seekers tó ń fi wọn tó ń mock wọn pé ẹ fẹ́ kú tó ń mock Mohbad pé wọ́n ló fẹ́ kú dànù kò yẹ yín look at me now èmi fi fíìmù lẹ̀ mú já fún justice òun ṣe fíìmù lábẹ́ pé wọ́n ti ń sanwó fún actress ọlọ́run èyí tó rí gbà ń bẹ̀ owó burúkú làwọn ẹ̀ ń kó lẹ̀ àwọn èèyàn lẹ́mìí burúkú Mohbad kọmọ bókù ṣe ń rìn ni no nígbà tẹ́mi tí mò ń fèsì wàhálà mi lè lọ ṣe fíìmù ẹgbẹ́ ẹlẹ́ṣẹ̀ máa ń fóun ṣe fíìmù ó bẹ̀rẹ̀ ó ṣe ṣóò ìwọ kan ló sọ pé tó pé bàbá yẹn pé ẹ fẹ́ pa Liam bẹ́ ṣe pa promise àbí ṣókàn dédé sọ yẹn náà ni tó gba àwọn tó ń defend the gay ṣebí Mohbad ti kú for a long time kó tó di pé bàbá yẹn lórí fóònù tó fi sọrú yẹn ṣé ẹ̀jẹ̀ ọmọdé náà nìyẹn
tí bàbá Mohbad ò bá lọ́wọ́ nu kú Mohbad àbí tí ó bá bóyá bàbá Mohbad ló rán Zomo ni o bóyá ó ṣe pẹ̀lú àwọn tó rán Zomo àtàwọn tí mo fẹ́ dárúkọ tó kù tí mi ti fẹ́ dárúkọ oyè the koko of the matter is why would you even call your father-in-law some people bóyá ó rò bóyá bàbá wọn ní rìkọ́dì àbọ̀ ni wà ní bẹ́ẹ̀ ṣe pa Liam bẹ́ẹ̀ ṣe ẹ fẹ́ pa Liam bẹ́ẹ̀ ṣe pa Mohbad àbí mo parọ́ ní bóyá sọ́kọ́ yẹn wá fídíò yẹn jáde. So now the point is it is clearly evident. It's clearly evident that the CCTV in Mohbad's house wọ́n yọ dànù kò dẹ̀ lọ́wọ́ nukú Mohbad ẹ̀gẹ́ ọmọdé náà ni kí ló dé tó yẹ pé CCTV inú ilé yẹn wọ́n uproot yẹn CCTV tó ti install nígbà tí èèyàn bá ti ra gbogbo kámẹ́rà ti wà ní gbogbo ogun àti rí wáyà tó ti yọ jáde síbì kan ẹ jọ ṣé èèyàn máa lọ ra yẹn lọ́tọ̀ọ̀tọ̀ ló máa ra bí DVR lọ́tọ̀ ni ẹ kọ ṣó possible ni ṣó possible ni gbogbo àwọn tó kù tán nínú ilé yẹn àwọn neighbors tó wà nílé Mohbad wọ́n fi inú ilé wọn hàn mí this is our own house, this is our own CCTV ó dọ́rọ̀ ti Mohbad ó dọ́rọ̀ ti Wunmi CCTV wá fò gànà. Was throughout. When my father-in-law came to the house, did not narrate everything that happened to him. We even had to get another nurse to come to the house to try to find something to do to his to him, but you know, nothing was done. The nurse was with us throughout. When my father-in-law came to the house, did not narrate everything that happened to him. We wanted to get the doctors arrested. But my father said we should allow her to go. Let's go. Doesn't have any business with the nurse. The nurse narrated everything. So you had to take the body back away from the hospital. The nurse tell you law. Report for lopa. So tí bàbá Mohbad bá wà ní bóyá wà ní Ghana or is not even alive. That nurse within 10-20 minutes, 1 hour. I say, kill my shibai. I say, my nurse negotiate. Kill my shibai. What you come along here? Nurse tell me, Biche. Nurse tell me, spending the color mule. That's the reality of life for you guys. If I can stop, come on, so that Ali die natural death, and then the government will not be reminded. It will be. I can tell you for free. Few days to election, people will troop out. They will stop. They will. If you want Nigeria to be free from people like Awanto Mohbad and from government and police that will not right to take action, to back to the time here, few days to election. Ejeki Nigerians, let them troop to the streets. Igba yen oloselu oni fe ki one single person ko jabo. A single bullet won ni fe yin. Bóyá wọ́n wá ní lọ gbé àwọn tó ṣe ní lọ parí àwọn case yẹn wọ́n ní parí ẹgbà yẹn kẹ́mà wò. Nígbà tó yẹ pé gbogbo bàtà ń sọ àwọn rebel ti wọ Nàìjíríà. Àwọn tó fẹ́ join protest. Ẹ má wo náà bọ̀. So at the end of the day, they will not blame anybody for the miscalculation. So ti yẹn n tó simple jù nìyẹn. To deal with governments ìgbà tó le jù ní when it is the crossover, the election period. Àwọn thugs wọ́n gan wọ́n nílé lò one time yẹn pé ẹ lọ attack àwọn tó ń protest fún ikú Mohbad, because if there is any fight ó máa débi pé there will never be any opportunity to do election, and tó bá ti le jù the military will take over. It's very simple. So when the government refuse to do the right thing in cases like this, you wait. Anybody tó bá pa ní pa tí ó yẹ kó pa tí ó lò so it's a big tragedy, it's a big stuff in any country. It's only in Nigeria that they will take the life of one person and some people will think nobody should speak.
And that's the honest truth. Our my saw the idea to about the time here. And the papa won't car. They will now look at it and say, "She Ruge Ilafema risk the peace of the country, advocacy and a struggle. Can I expect there won't be moles? There won't be possible." This is one of the reasons why I was extremely careful with the people I work with. I stayed alone. I was moving alone. People thought I was the only one. Because possible, they will look for people close to you. All of my fellow look, the next step, information to allow way. So instead of me going with people that they know, unfortunately, I want justice. Because if you chase them away, sometimes they'll start. So it's very sensitive and tricky. Along go near me because by what's the look at this. Oh, I didn't was staircase here. It was a dining. Shall you go to Mohbad? The same lady, no, like Johnny. So one dining up. Mo fẹ́ kẹ́ gbọ́ conversation mi àti lady. Number one, you all will agree that this video you're about to see is exactly the kind of interior no le Mohbad, but she call it Mohbad. Kẹwàá wo gbà tí wọ́n sọ pé irọ́ lèmi ń pa. Ipe there is no neighbor of Mohbad. This is the same lady that our voice here look padà bọ́ta. Tony, oh yes, neighbor Mohbad lòun. Wọ́n try to wọ́n ní kọ̀kọ́ ṣe pẹ̀lú justice for Mohbad mọ́. Tó bá mú Yomi Fabiyi, I want to arrest Yomi Fabiyi. Now the question now is this. Ẹ wo gbà tí èmi tí ń ṣe wàhálà tí mo sọ pé I gave Baba Mohbad only the number of this lady. And unfortunately, they sent a threat message to this lady. Me way follow. The bá rántí gbà yẹn. Tí mo ní ẹni tó fẹ́ mú mi lọ síbi ẹni tó fẹ́ sọ̀rọ̀ CCTV inú ilé Mohbad. The IT guy in charge of the central CCTV. That they threatened the lady and we couldn't achieve that. But now, kẹ́ á máa wò kò ṣáà possible nsìn. Kí lọ wọ ẹni tí ó gbénu estate ilé Mohbad. Kí wá ní kó bá mi kókó wá jẹ́ pé ìgbà tó máa ṣònú ilé ẹ̀ inú ẹ̀ lẹ́kọ̀ọ́ àjọnú ilé Mohbad. It's getting too much. But when they were trying to make a mess of the old stuff, oxygen sorry Baba, welcome Baba. It's quite horrible. Now look at it. I want to play it back again. Oh, I didn't was staircase here. Can you CCTV? It was a dining. I was CCTV. I was CCTV. Oh, wait, why was Mohbad in here? It was a dining. My plate no le Mohbad not for you. No kitchen the for your here. No kitchen here. Let go here. The same lady, no, like Johnny. So one dining up. Mo kò sí lẹ́ni ìjọ mo fẹ́ tọ́ mọ́. Sherry is really staircase Mohbad. Everybody is the same thing. Sherry, you. Okay. This is another CCTV. If the staircase lele now. Okay. Oh, you're stressing me. Sorry, Joe. When she was going to give her statement to the police. Bad no, I didn't really buy. It was until okay. Okay, that was supposed to be talking about what they don't care any. I was supposed to be. Well,
staircase at a living room. Well, maybe you can't living room here. That's another CCTV. Where is this one? To really want to be living room now. Oh, okay. CCTV. So where to? I didn't know POP here. Conduit it. Boshishi tilé Mohbad ni. CCTV. That's the CCTV. This was the lady Mohbad's neighbor cooperating with me. To buy me to disclose about anybody more. Now you could see that she has the same with Mohbad's house. But while I was doing this, there is one blogger. Yomi Fabiyi meet any neighbor of Mohbad. That's the lady KG Itila. And I gave the contact. I mean, my family Mohbad on the bottle. They are the ones who are deceiving the public. And I want to. But for the public and the truth to come out. Ọlọ́run láti gba àṣàkóso ni o. Ọlọ́run láti gba àṣàkóso. Spirit Mohbad ló dájà lẹ̀ láàrin bàbá Mohbad àti Wunmi. Because that is the way and the only angle that the justice can be prolonged and then the truth can be established. So now, this is a play, to lay Mohbad gongo. Almost the same thing. Wọ́n kàn fẹ́ pé kíní lékè ni wọ́n kí yàn ṣe àwọn wèrè bá tó. Bàbá Mohbad má sin ọmọ yẹn torí tó bá sin àwọn tó pa Mohbad máa jẹ lọ jẹ́ kí wọ́n jẹ ní mọ́ṣúárì jẹ́ kó jẹrà sí mọ́ṣúárì ẹni tó bá ní kó lọ sin ọmọ ẹ̀ ní kó mú tiẹ̀ síta kó pa kó sin káwọ́ àwọn tó sùn sínú ilé ńjọ́ tọ́mọ yẹn kú wọ́n yan fanda àwọn tó pa wà láyé wọ́n fẹ́ kó o sin wọ́n ti ṣe patí wọ́n ti ṣe fíìmù oríṣiríṣi concept náà ti gbé wá láti lè fi lọ sọ pé àwọn ò mọ̀ pa òkú ọmọ àwọn náà pa á mọ́jú èékánná ẹ̀ irun orí ẹ̀ ẹ̀jẹ̀ ibi tó ta sí àwọn tó ra páàtì ọmọ ẹ̀ àwọn ló block justice by all means tó bá jẹ́ pé nǹkan tí Mohbad deserve lọ́wọ́ ọmọ Nàìjíríà nìyẹn òkú Mohbad is a shame and a disgrace òkú Mohbad shows that this country is not competent. Justice may not come up today, but believe me, a government of justice will rise one day. As we speak, level of injustice has divided this country. Mohbad's death will never be swept under the carpet. Ṣẹ́rí gbogbo ẹ̀yin tẹ́ ẹ bí títí yín tẹ́ ń bá Ìyábọ̀ Òjó bú bàbá Mohbad mo kí yín o. Ẹ kú ìtẹ̀mọ́ra àwọn ọmọ tí yín náà in advance. Ẹ mọ̀ pé bàbá Mohbad ò ní èèyàn àmọ́ ó ní Ọlọ́run. Ìyábọ̀ ó dẹ̀ mú gbogbo ọmọ ẹ̀ ó kẹ̀yìn ọmọ ẹ̀ sí. Ṣẹ́rí ọmọ ẹ̀ tẹ́ ẹ pa. Number one nìyẹn. Naira Marley was being destroyed lórí pé ó ṣoore fún Mohbad. Sam Larry was being betrayed by his own family lórí ọmọ tó ti ṣoore fún rí. Ìyábọ̀ jókòó kó wo level of àwọn tó ti pa sáyé àtàwọn tó ti waste sọ́run. Láàrin èmi àti APC ẹ wò mí kò sí ìdílé tó lè dáríjì yín. Everything Ìyábọ̀ Òjó did under APC we used against you and that will be the end of APC. Oní Mohbad kú sílé oní pé kán bẹ́ẹ̀ wá Naira Marley oní Naira Marley ló pa. Naira Marley was strong APC. Ìjẹ̀ṣà was strong APC. Lizzy Anjorin was strong APC supporter and every supporters of you were being destroyed under your nose through your enemy. When the time comes, òkú Mohbad will be used against APC. Ṣáà ní ọba ṣáà ní ọba nílẹ̀ Yorùbá ṣáà ní àgbàlagbà ṣáà ní pásítọ̀ ṣáà ní mọ́mù ṣáà lólórí ṣé àwọn tí wọ́n fi sí ipò àwọn tó yàn sí ipò ṣán pàfọ́ọ̀mù ṣáà nílùú Nàìjíríà. Bàbá Mohbad you made a mistake èyí tó fi ń wọṣọ sẹ̀lẹ̀ kiri yẹn ní gbogbo ayé ẹ látijọ́ tọ́mọ ẹ ti kú tó bá jáṣọ ṣọ̀gbó lòún wọ̀ kiri wàá ti rí justice. Change aṣọ kérúbù yẹn change ẹ̀ sí ti ṣọ̀gbó change ẹ̀ sí tọ́lọ́yà. So gbogbo àmúrebí tẹ́jọ́ tó ń gbé kiri yẹn bàbá Mohbad tó bá ti yí tó ti rí ẹ tó gbé wo dání tó ti rí ẹ tó ti print fọ́tò wọn tó ti ń sọ pé ògúnlákayé ọ̀ṣìmọ̀lẹ̀ olómílé fẹ̀jẹ̀wẹ̀ òláṣọ́nlé fìmọ̀ kímọ̀ bóra tó pèlè ọ̀gẹ́rẹ́ tó sà bó ṣe yẹ kó sà kó o máa mú fọ́tò wọn síbẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan báyìí tó máa ní ṣe lè lọ́wọ́ nínú òkú ọmọ ẹ̀ ṣe lè lọ́wọ́ ìjọ ẹ̀ ló ṣẹ́gun o. Ìjẹ̀ṣà case is coming back. Ìdúmọ̀tà case is coming back. Mohbad case is coming back. Naira Marley Sam Larry case is coming back. Bàbá Mohbad àwọn tó yọ kéèsì Ìdúmọ̀tà
àwọn ní obstruct justice ikú ọmọ yín, àwọn náà gbé òhò very dark man jáde London Gistlover. O gbọ́dọ̀ sí ọmọ yẹn, o gbọ́dọ̀ sí ọmọ yẹn. Ẹni tó bá ní kó lọ sí ọmọ ẹ ní kó mú tiẹ̀ síta kó pa kó sín káwò. O gbọ́dọ̀ sí, o gbọ́dọ̀ sí. Jẹ́ kí wọ́n jẹ́ ní mọ́ṣúárì, jẹ́ kó jẹrà sí mọ́ṣúárì, jẹ́ kó wà ńbẹ̀ ní mọ́ṣúárì, ká lè rántí nípa tiwọn pé ohun tó ń ṣe fún Mohbad lélẹ̀. Tó bá jẹ́ pé nǹkan tí Mohbad deserve lọ́wọ́ ọmọ Nàìjíríà nìyẹn, jẹ́ kí gbogbo ayé rí. Justice may not come up today, but believe me, a government of justice will rise one day. I have the belief. Baba Mohbad wò mí dáadáa, kéèsì Dumata. I know what to say. I know what to do. They were being sent to prison, but those that obstructed justice for Mohbad, they were the one that removed that case from court. So many things ló wà lọ́kàn mi tí mo fẹ́ sọ. So many things ló wà lọ́kàn mi tí mo fẹ́ ṣe. Fún gbogbo ọgbẹ́ APC pátápátá ni mo address wípé Dumata case will never be swept under the carpet, trust me. Mohbad's death will never be swept under the carpet. Ó lè pẹ́, ó lè yá, justice is coming. Despite the fact that we are not interested in politics. If going into politics, we put an end to this level of injustice, we will look for youths that are physically and mentally fit to deliver us. Mi ní sọ̀rọ̀ jù. Ẹ má jẹ́ kí n inform yín jù. But let me tell you something. Like I said, aṣíwájú lèmi o. Be you anybody. Aṣíwájú lèmi. Aries kan náà ni wá. Mentor mi ni bàbá. Àwa dẹ̀ kọ́ ẹ̀kọ́ tó pọ̀ lára ẹ̀. Ìbá dára ìbá dùn. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ṣe brilliant, bó ṣe smart, bó ṣe jẹ́ ẹ̀dá tó like justice. Tó bá jẹ́ pé gbogbo ẹ̀yin tó ń appoint àti gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe lábẹ́ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, tó bá jẹ́ pé bẹ́ẹ̀ náà lẹ ṣe wà capable, lẹ ṣe wà competent, level of injustice kò ní divide ìlú yìí. But as we speak, level of injustice has divided this country. And let me tell you something. Mi ní fi gbogbo ẹnu sọ̀rọ̀. Ọ̀rọ̀ tí mò ń bá yín sọ lálẹ́ gbogbo ẹgbẹ́ APC, ọ̀rọ̀ abiyamọ ni mò ń sọ fún yín. Tí kò bá sí ẹni tó fẹ́ bá wa sọ, òkú Mohbad is a shame and a disgrace. Òkú Mohbad shows that this country is not competent. Òkú Mohbad shows loads of flaws in this country, in this government. In you and you and you and you, Aṣíwájú Bọ́lá Ahmed appointed. You all failed Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. If Mohbad can die without DNA, without autopsy, and don't worry, we are coming. We are coming. Ẹ fọkàn balẹ̀. À ń bọ̀ àti dé. Ṣé rí ẹ fọkàn balẹ̀. Ẹ fọkàn balẹ̀, à ń bọ̀ àti dé. Amade nígbà tí àwọn ọlọ́kadà tí wọ́n lọ ń rape students tó ń fi handkerchief ní ojú ara wọn, tó bá jẹ́ pé mo lúkèwé ni lọ́dún náà lọ́hùn, ǹjẹ́ èmi mọ̀ pé ọmọ mi máa padà lọ sóṣù? Ṣé rí gbogbo ẹ̀yin tẹ́ ẹ bí titi yín tẹ́ ń bá Ìyábọ̀ Òjó bú bàbá Mohbad, mo kí yín o. Ẹ kú ìtẹ̀mọ́ra àwọn ọmọ tí yín náà in advance. Gbogbo yín pátápátá, yálà ó ti bímọ, àbó ò bímọ, tẹ́ ẹ join Ìyábọ̀ láti subject bàbá Mohbad sírú public ridicule yẹn. Ẹ mọ̀ pé bàbá Mohbad ò ní èèyàn, àmọ́ ní Ọlọ́run. Ẹ lè rò pé ti jù lọ, ẹ lè rò pé mọ̀yàn jù lọ, ẹ lè rò pé ti fìyà jẹ gbé. Ìyábọ̀ Òjó wojú mi, ó lè rò pé ó ti ṣe wọ́ọ̀sì ẹ fún, àti wọ́ àti gbogbo ìṣẹ̀dá tó parapọ̀ mọ́ ẹ tẹjọ́ subject bàbá Mohbad to public ridicule for the fact that the government cannot even protect bàbá Mohbad. It's sad and it's heartbreaking. Tẹ́ ẹ bá sí ń bẹ̀ mọ́ ní ọ̀la kí la fẹ́ fi rántí yín. Ipò tẹ́ wà lẹ́nìí, èmi ti ní ohun tí mo fẹ́ fi rántí yín. Bàbá Mohbad ti ní ohun tó fẹ́ fi rántí yín. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí ò lè jáde sọ̀rọ̀
bàbá Ìjẹ̀ṣà ti ní ohun tó fẹ́ fi rántí yín ìgbà ò lọ bí òréré ayé ò tán lọ bí ọ̀pá ìbọn ọdún eégún tá à ń wò yìí máa tán ọmọ aláàgbẹ̀ èmi àti yín máa ràkàrà jẹ àáfi eléyìí ṣèrántí yín n tó ń gbé yín sókè lénìí nínú ẹgbẹ́ APC n tó ń gbé yín sókè lénìí tínú yín ń dùn ẹ kú mọ̀ pé victim lèmi náà but I'm a very smart and eloquent personality. I know who to blame if there is crisis. Everything is not about government. Who are the government? We are the government. You are the government. I am the government. Gbogbo ẹ̀yin tó yẹ kẹ́ ẹ dáàbò bo bàbá Mohbad ẹ máa jẹ ẹ máa mu àwọn yín mì lákà ẹ fọkàn balẹ̀ ẹ jẹ́ kí n sọ ìtàn kékeré fún yín. Wọ́n ní àti dìde ọmọ èèyàn ọwọ́ Ọlọ́run ló wà àti ṣubú ọmọ èèyàn ọwọ́ ènìyàn ló wà àti gbé yín dìde látọwọ́ Ọlọ́run àmọ́ mo fẹ́ràn gbogbo ohun tẹ́ ẹ tò kalẹ̀ yìí mo fẹ́ràn ẹ̀ lálẹ́ yìí mo wá níwà tàbí amọ̀ fún gbogbo yín tẹ́ ẹ jẹ́ kí bàbá Mohbad kó go through gbogbo nǹkan tó go through àti individual àti wọ́n tó wà níjọba àti wọ́n tó sí níjọba tẹ́ ẹ jẹ́ kó go through gbogbo nǹkan tó go through yìí Ọlọ́run á san fún oníkálukú gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ ẹ̀. It's heartbreaking. Mo ń béèrè tí bàbá Mohbad bá jẹ́ bàbá tiẹ̀ tí bàbá Mohbad bá jẹ́ ọmọ ẹ̀ tí bàbá Mohbad bá jẹ́ ìyá ẹ̀ the level ṣẹ́rí ọmọ ẹ̀ tẹ́ ẹ pa number 1 nìyẹn but the level of disrespect tẹ́ ẹ fún Ìyábọ̀ ó dẹ̀ mú gbogbo ọmọ ẹ̀ ó kẹ̀yìn ọmọ ẹ̀ sí. Let me tell you, let me be frank with you. Ṣẹ́rí issue èmi àti Ìyábọ̀, you guys are not getting it. Issue èmi àti Ìyábọ̀, a lot of you fail to face the reality and you fail to understand one thing. Issue èmi àti Ìyábọ̀, ó dàbí accumulated points. You don't understand? Ibi tí wọ́n ti tọ́ èmi, ìyá tó tọ́ mi, ó jẹ́ kí n mọ̀ pé ẹ̀dá tó bá ń gbé èèyàn ṣubú tó bá ní nǹkan kan ṣe pọ̀ pẹ̀lú ẹ̀ ó máa ṣubú nínú gbogbo ìdáwọ́lé ẹ̀. Ẹ̀yin kan wà tí mo block lórí platform mi gbólóhùn kan ló lè sọ tí mi ò ní dáríjì ẹ̀ bí mo ṣe ń block ẹ mo dẹ̀ máa gbé ẹ ṣe é pé òun ni wípé èmi àti Ìyábọ̀ Òjó máa parí ìjà. You all don't understand nǹkan tí Ìyábọ̀ Òjó ṣe fún àwọn èèyàn. Imagine Ìjẹ̀ṣà lọ sẹ́wọ̀n ọdún 5 just like that. Naira Marley was being destroyed lórí pé ó ṣoore fún Mohbad just like that. Sam Larry was being betrayed by his own family. He was being denounced by his own family lórí ọmọ tó ti ṣoore fún rí tó ti gbé lọ South Africa rí. Ìyábọ̀ jókòó kó wo level of àwọn tó ti pa sáyé àtàwọn tó ti waste sọ́run. Kọ̀wó kọ jókòó sórí èyí tó ṣe fún èmi part 1 nìyẹn. Àwọn tó ti ṣe fún àwọn èèyàn. I don't have much to say to you, Ìyábọ̀, but you've been an enemy of this government and everything you've done under this APC, it is a clear evidence of evil. Because gbogbo nǹkan tó ṣe lọ́ndà APC ló máa jẹ̀yà Ìyábọ̀ when the time comes. Gbogbo tó ṣe, you see, everything you did under APC, it is clearly shown that you are an enemy of APC. Ọ̀rọ̀ ẹ̀ dàbí bó o bọ pa bó o bò bù lẹ́sẹ̀ láàrin èmi àti APC ẹ wò mí kò sí ìdílé tó lè dáríjì yín. Ṣé wá rí gbogbo aburú tí Ìyábọ̀ Òjó ṣe yìí orí yín náà ṣì ń gbé bọ̀ láti fi gbé yín ṣubú tí àsìkò bá tó ẹ kọ́lẹ̀ kẹ́ forúkọ mi sí. It's quite unfortunate. Ó bí àgbàlagbà wà nínú yín ọmọdé wà nínú yín ìwé tẹ kàdà, where is your education?
gbogbo yín tán appoint fún nǹkan kan méjì nínú ẹgbẹ́ APC ìwé tẹ kadà mọ nǹkan tí Ìyábọ̀ Òjó ń ṣe fún yín ni wọ́n ní pé tọmọdé bá pe kú amújẹ tó bá pẹ yámújẹ tó bá pààrọ̀ gidigba amú lọ fún yẹ ilé. You don't understand what Ìyábọ̀ Òjó has done to some people may become the end of APC. Aṣíwájú Bọ́lá Ahmed nìkan ló strong. Aṣíwájú Bọ́lá Ahmed nìkan ṣoṣo ló strong. And Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu become this powerful because he was a man of justice. Everything Ìyábọ̀ Òjó did under APC we used against you, and that will be the end of APC. Go and write it down and put my name. Ẹ lọ kọ sílẹ̀. Because èmi ò rí ọmọ tá bí nílé eré. Èmi ò rí abiyamọ tó bí títí ẹ̀ tó fún ọmọ ẹ̀ ní ọyàn. Oní Mohbad kú sílé. Oní pé kán bẹ́ẹ̀ wá Naira Marley, oní Naira Marley ló pa. Ìyábọ̀ Òjó, you did not hide it. We have a lot of videos. Do you know why I did stage show today? Ìyábọ̀, mo wo lára àwọn fídíò ẹ lẹ́nu. I cannot stage show. Mi lè ṣe show. Mi lè ṣe show. I cannot. Mo wo lára àwọn fídíò ẹ. Mo wá ń bèè lọ́wọ́ ara mi pé ṣáà ní ọba ṣá. Ṣáà ní ọba nílẹ̀ Yorùbá. Ṣáà ní àgbàlagbà. Ṣáà ní pásítọ̀. Ṣáà ní mọ́mù. Ṣáà lólórí. Ṣé àwọn tí wọ́n fi sí ipò, àwọn tó yàn sí ipò, ṣán pàfọ́ọ̀mù ṣá nílùú Nàìjíríà? Ìyábọ̀, mo wo fídíò ẹ kan lẹ́ni. I can't come online and stage show. It's heart-wrenching. I don't know what you want to achieve. I don't know what you want to gain. I don't know. Your level of being psychopath is out of this world. Mo wo fídíò ẹ kan lẹ́ni nínú fídíò tó ṣe nínú kéèsì Mohbad. Ìyábọ̀, ó láyà gan o. It's quite unfortunate wípé aró ẹ tó ń dáràn ọrùn APC ló ń dá sí. Torí pé when the time comes, òkú Mohbad will be used against APC. Idumota case will be revisited and it will use Ijesha case, because I remember Naira Marley was strong APC. Ijesha was strong APC. Lizzy Anjorin was strong APC supporter. And every supporters of you were being destroyed under your nose through your enemy. You will pay for it. You will pay for it. Pretend as if you did not see Baba Mohbad. Pretend. Pretend as if you did not see tears and pains of those Ìyábọ̀ Òjó has done terrible things to. You will pay for it when the time comes. Imagine Idumota case where a life was being taken, was being striked out by DPP. Oh, Moreri Pamiti. You see me, I'm loving everything. Ṣé mọ̀ pé nǹkan kan nìyẹn máa ṣe ló máa fi gòkè ọ̀la. Nǹkan kan ṣe nìyẹn máa ṣe ló máa fi ní kó máa bọ̀ ńlẹ̀. So ẹ fọkàn balẹ̀. Ẹ fọkàn balẹ̀. Ẹ fọkàn balẹ̀. A máa débẹ̀. A máa débẹ̀. Ìyábọ̀, you are doing well. You've done well, Ìyábọ̀. I remember how you attacked APC then during election. I remember everything you did. And you really tried, because it was after election. You did my case, you did Mohbad case. Mohbad was being murdered, no doubt about it. But the rate, Ìyábọ̀, you said by yourself that Mohbad died inside the house. And you said it was Naira Marley. And I could remember when all the musicians, hip-hop musicians, when every one of them turned down APC, it was only Naira Marley that stood for APC. It was only Naira Marley that stood for APC. And that Naira Marley was brought, it was destroyed under same APC's nose. Ijesha was a strong APC. Do you know that? Baba Suwe was a strong APC. Either he pushed the drug, either he was being labeled. Baba Suwe too. That man, he begged, he cried for justice. He did not get one before he died.
I'm loving everything. You see, let me tell you something. Bó ṣe wà ní Líkì ló wà ní Gbàǹjà. Àwọn kan Jagunlabi náà ń gbé lọ káwọn mọ́lé. Ẹ rí pé bí Ìyábọ̀ Òjó ṣe ń operate kò yàtọ̀ sí bí àwọn tó ń gbé Jagunlabi lọ káyàn mọ́lé ṣe ń operate. Defend yourself. Protect yourself. Defend yourself. Don't go for anybody. If they come for you, protect yourself. Protect yourself. Nǹkan tí mo máa sọ fún yín yẹn. Protect yourself. Nǹkan tí mo kàn máa sọ fún yín yẹn. Just protect yourself. Am I communicating? Nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin Yorùbá nísìn kò yàtọ̀ sí nǹkan tó ń ṣẹlẹ̀ ní Jos. Kò yàtọ̀ sí nǹkan tó ń ṣẹlẹ̀ ní gbogbo àwọn ìlú ìfẹ́ fi gbogbo ẹnu sọ̀rọ̀. Ó ti yé yín? Ní ìfẹ́ fi gbogbo ẹnu sọ̀rọ̀. Protect yourself. Baba Mohbad, you made a mistake. I have 10 minutes to go. Aṣọ àdúrà tó ń wọ̀ kiri láti jọ́ tọ́mọ ẹ ti kú. Àwọn wòlíì ẹgbẹ́ ẹ̀dá. Àwọn pásítọ̀ ẹgbẹ́ ẹ̀dá. Àwọn ará chọ́ọ̀chì tó ń lọ dà. Tó bá jẹ́ pé kérúbù tó ń lọ. Èrò kérúbù mélòó ló bẹ wá justice fún kò mọ́. Tó bá jẹ́ pé sùn ló ń lọ Baba Mohbad. Ara àṣẹlẹ̀ mélòó ló dìde ló bẹ wá justice. Baba Mohbad tó tọ́lẹ̀ dàgbà. Ẹ júrú wa ìlọ. Àmọ́ ìtẹ̀fọwọ́ ara yín ṣe fúnra yín ló pọ̀ jù. Baba Mohbad, when you fail to face the reality will hit you. I feel for you. Heaven sees my heart. I've never seen you. I've never spoken to you. But I feel for you. But ibi tó délé ní Baba Mohbad, tó bá ti apply bí concept àwọn baba alápẹ̀ni, bí àwọn baba Abijawara, bí àwọn Fàdèyí olóró, èyí tó fi ń wọṣọ sẹ̀lẹ̀ kiri yẹn ní gbogbo ayé ẹ láti jọ́ tọ́mọ ẹ ti kú. Tó bá jáṣọ Ṣàngó ló ń wọ̀ kiri, wàá ti rí justice. You see, ìyá méjì ò gbọ́dọ̀ jókòó. Wọn ò gbọ́dọ̀ gbé ẹ̀sìn kan wá brainwash mi inú ogun tó wà nílẹ̀ yìí kí má yára mi ní brain. You don't understand? Látijọ́ tó ló ti ń lọ sí kíánẹ́sì yìí nísìn, ìwọ nìkan ló má múre ẹ bí àmúre ejò tó ń dé kiri. Ó rí pé ìwọ nìkan ló dá fèsì ẹ. You are alone in this war. Nígbà tèmi ti ń ja ogun yẹn bọ̀, ọmọjọ́ tèmi àti Ìyábọ̀ Òjó ti jọ ní issue bọ̀, ó ti pẹ́ gan mọ́ nǹkan tó ń ṣe fún mi ní film industry yẹn. For me láti sọ pé ó yẹ ló máa produce fún mi tó bá jẹ́ pé production ló máa fa ká clash. The moment tí mo fi production lẹ̀ fún Baba Mohbad mo tẹ́rù ara mi pa ni o. Ṣé o rántí wípé nígbà tí mo bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ wọ́n kọ́kọ́ ń dè mí, wọ́n ní àlájà, ibi ni mo ti gbé wọn ṣépè pé ẹni tó bá tún pè mí lálàjà bó ṣe máa rí fún rẹ̀, ẹ má pè mí lálàjà torí pé ní bó ṣe fi ń dèèyàn, wọ́n máa ń fi ẹ̀sìn dèèyàn wọnú kòtò ni. When you get to a stage Baba Mohbad, you are no more a baby. Àsìkò ṣì wà fún ẹ, ayé ṣì wà fún ẹ, ayé wà fún ẹ. Change aṣọ kérúbù yẹn, change ẹ sí ti Ṣàngó, change ẹ sí tọlọ́yà, change ẹ, do something. Ọlọ́run tó fún àwa ní Ṣàngó, Ọya, Ògún, ó fún àwọn even Israeli tó fún wa ní Bible. During àwẹ̀ ọdún yìí wọ́n jọ yin bọ́ǹbù para wọn ni, wọ́n jọ ń ṣèkà fúnra wọn. Iran àti Saudi nínú àwẹ̀ ní gbogbo wọn fi bátù wọn sí. Wọ́n sọ pé nítorí pé àwọn wà nínú àwẹ̀ nígbà tí Trump ju bọ́ǹbù fáwọn káwọn wá káwọ́rọ̀ káwọn gbàwẹ̀ tán. You don't understand? Baba Mohbad, when this thing happened initially, I told you so. Mi lè fi gbogbo ẹnu sọ̀rọ̀ fún yín. Èmi ò dẹ̀ ṣe Ìyábọ̀ Òjó tó máa ń gbé yàn oníkálù. Ẹni tí ò bá tiẹ̀ lè jagun ẹ̀mí ò lè bá ṣe. Baba Mohbad wá rí pé ńjọ́ tí mo ní kán má pè mí lálàájá mọ́. Ṣé o rí pé mo win ní ogun mi? Ṣé o rí pé mo rí bá ti ṣe? Ṣé o rí pé mo rọ́nà gbígbà? Ṣé o rí pé Ọlọ́run padà lànà fún mi? Torí pé gbogbo nǹkan tí mo ṣe Ọlọ́run rí pé self defence ni. Kì í ṣe pé mo lọ fi pààyàn, kì í ṣe pé mo fi ṣèkà, kì í ṣe pé mo lọ fi bá ẹni tí ò ṣẹ̀ mí, all self defence. So gbogbo àmúrebí tẹ́jọ́ tó ń gbé kiri yẹn Baba Mohbad, ìjọ́ tó bá ti ṣí, tó bá ti yí, tó ti rí ẹ tó gbé wo dání,
tó ti rí ẹ tó ti print photo wọn tó ti ń sọ pé Ògúnlákáyé Ọ̀ṣìnmọlẹ̀ olómi lè fẹ̀jẹ̀wẹ̀ òláṣọ́ lè fi mọ̀kímọ̀ bóra tó pèlè ọ̀gẹ́rẹ́ tó sá bó ṣe yẹ kó sá kó máa mú fọ́tò wọn síbẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan báyìí ló máa ní ṣe lè lọ́wọ́ nínú òkú ọmọ ẹ̀ ṣe lè lọ́wọ́ ìjọ ẹ̀ ló ṣẹ́gun o ọjọ́ ẹ̀ ló ti ṣẹ́gun o ọjọ́ ẹ̀ mo ti sọ fún ẹ títí o gbà dádì mi o gbà dádì Mohbad o gbà èmi ti já ẹ tán o gbà ó ti yẹ o gbà bàbá tó bí èmi lọ́mọ lọ bèrè ìlú Sẹ̀lẹ̀ Anjorin family kò pé méjì Badagry Sẹ̀lẹ̀ ni wọ́n àmọ́ ǹgbà tí pìtìpìtì ayé dé tí ogun ayé dé mo mọ̀nà yè ṣé ti yẹ so má sin ọmọ yẹn o bàbá Mohbad how many minutes to go 5 minutes to go o gbọ́dọ̀ sin ọmọ yẹn o gbọ́dọ̀ sin ọmọ yẹn torí tó bá sin àwọn tó pa Mohbad máa jẹ lọ o gbọ́dọ̀ sin fi ṣírò wípé o ò bí ọmọ yẹn rárá fi ṣírò pé ọmọ yẹn ò gba wájú ẹ kiri láti jọ́ tó ti wà mọ́ṣúárì kí lórí ṣe sí so fi ṣírò pé kò kí í ṣọmọ ẹ jẹ́ kí Ìyábọ̀ Òjó jẹ́ kí wọ́n jẹ Mohbad ní mọ́ṣúárì jẹ́ kó wà nínú ìwé ìtàn wípé ọmọ olókìkí kan kú wọn ò dẹ̀ rí nǹkan kan ṣe sí àwọn tó sùn sínú ilé ńjọ́ tọ́mọ yẹn kú wọ́n yan fanda jẹ́ kó wà nínú ìwé ìtàn wípé Naira Marley àti Sam Larry tí ò sí Nàìjíríà ló ń lọ ẹ̀wọ̀n oṣù mẹ́ta. A government of justice is coming. It may take time. A government of justice is coming. Mohbad case will be revisited. Gbogbo everybody. Kódà Ìjẹ̀ṣà case will be revisited. Lọ́kọ́ sílẹ̀ bàbá Mohbad. Ìjẹ̀ṣà case is coming back. Ẹ kọ sílẹ̀. Ẹ kọ sílẹ̀. Ìjẹ̀ṣà case is coming back. Idumota case is coming back. Mohbad case is coming back. Naira Marley Sam Larry case is coming back. Baba Suwe case is coming back. Ẹ kọ sílẹ̀. Baba Mohbad ó gbọ́dọ̀ sin. Àwọn tó pa wà láyé wọ́n fẹ́ kó o sin. Wọ́n ti ṣe party, wọ́n ti ṣe fíìmù, oríṣiríṣi concept náà ti gbé wá láti lè fi lọ sọ pé àwọn ò mọ̀ pa òkú ọmọ àwọn náà pa mọ́jú. Èékánná ẹ̀, irun orí ẹ̀, ẹ̀jẹ̀ ibi tó ta sí. Àwọn tó ra páàtì ọmọ ẹ̀, àwọn ló block justice by all means. Leave the boy in mortuary. Leave the boy in mortuary. Jẹ́ kó wà nínú ìwé ìtàn pé London APC government. Láàrin báyìí sí báyìí APC. Ẹ jẹ́ ká fi síbẹ̀. Eléyìí ṣẹlẹ̀ sí láàrin àwọn agbẹnusọ APC ní Ìdúmọ̀tà. Eléyìí ṣẹlẹ̀ sáàrin àwọn agbẹnusọ APC. Ìyábọ̀ Òjó fi òkú Mohbad kọ́ Naira Marley because I remember it was only Naira Marley. It was only Naira Marley that stood for APC. Only Naira Marley. Gbogbo àwọn ọmọ olórin yẹn Ìyábọ̀ Òjó kó lọ ó lọ pé gbogbo wọn ló ń da Gistlover. The same thing Ìyábọ̀ Òjó abo contact irú wa náà ló ń da Gistlover. Gbogbo ọmọ ológo tó dúró ti APC lójú ayé APC láìkú APC Ìyábọ̀ Òjó ṣe wọ́n bó ṣe wọ́n. A máa fẹ́lẹ́ iná ọ̀rọ̀ ti APC at least kò tí ì sírú level of injustice báyìí London àwọn kan tó rúùlù wa lánàá kò tí ì sí in history kò tí ì sírú àwọn tó rúùlù wa lánàá. They are government that protect the celebrities. They are government that protect the stars. They are government that protect the youth. We will remember you too. Your government. How Mohbad was being murdered. Àwọn tó dẹ̀ sùn nínú ilé Mohbad bọ́ọ̀ ṣe fẹsẹ̀ kan police station. How Naira Marley after fighting, after taking bullies for the APC, how he was being destroyed under APC's nose. How Lizzy Anjorin that stood firm without collecting dime. Lizzy Anjorin that stood gidigba. Lizzy without collecting ẹgbẹ́ APC.
ṣé mo wà náà tó wá gbowó l'Abuja nígbà tẹ́ shortlist gbogbo orúkọ celebrity ngbà yẹn nígbà tẹ́ pè mí mo ní mi ò ní ìdí owó àbí ṣé mo gba kọ́bọ̀ àbí ṣé mo wà náà celebrity tẹ́ invite wá s'Abuja lọ́dọ̀ ìyàwó Buhari ó ṣà ní envelope tí Ìyábọ̀ Òjó gbà ńgbà tó dẹ̀ padà délé ó ní ohun tó ṣe fún yín àmọ́ mo dúró mi ò dalẹ̀ mo dúró tán ó dẹ̀ ní ohun tí Ìyábọ̀ Òjó ṣe fún wa ó dẹ̀ ní ohun tí DPP àti APC ó ní ohun tẹ́ ẹ ṣe fún wa. And one thing about me ni pé I don't forget something. I don't forget. That is one thing about me. Ṣé wá rí gbogbo nǹkan tẹ́ tí wá ṣe o kéèsì Mohbad torí pé let me tell you something. Ibi tó yàn bá ṣe sí ibẹ̀ ló máa ti ń lẹ́nu. Mo mọ impact tí mo take ní last election both financially and physically. Government tèmi dẹ̀ dìbò fún kò kí ń ṣe government tí ọmọ máa kú sínú ilé tí àwọn tó jọ sùn nínú ilé pẹ̀lú ọmọ yẹn wọ́n máa yan fanda tí orí aláìṣẹ̀ bíi Naira Marley àti Sam Larry máa wá lọ sẹ́wọ̀n. That is not the government I bargained for. Ibi téèyàn sí Ọlọ́run wà níbẹ̀. Ṣé you understand? The government that I bargained for, that I supported, that I love, that I worked for with my chest níta gbangba, it's supposed to be a government of justice, not government of injustice. It's supposed to be a government that will promote and give justice to the youth, not the one that will abandon Mohbad. Iyabo, the more you subjected Baba Mohbad, the more you bullied Baba Mohbad, the more you lied against Naira Marley that he was the one that kpai Mohbad. You illustrate everything you did to Mohbad in that simple video you made yesterday. You don't understand? You did that video. That was a fantastic video, no doubt. But èyí tó dùn mí jù ni pé Iyabo fúnra rẹ̀ ló fẹnu ara sọ pé Mohbad died inside the house. Fúnra rẹ̀ ló wá fẹnu ara sọ wípé Naira Marley ló pa Mohbad. And this government are doing nothing. Naira Marley is somewhere tonight. Sam Larry is somewhere tonight. Funny enough, Naira Marley àti Sam Larry APC ni wọ́n. Sam Larry don't like APC. Yes, she APC. I don't know much about them. Gbogbo yín pátápátá t'Aṣíwájú fi sí position pé kẹ́ ẹ ṣaṣojú òun. Tẹ́ wá mú position yín tẹ́ fi lọ gbé Mohbad sí mortuary. Ẹ mú position yín ẹ fi yọ̀dú màtà. Ẹ mú position yín ẹ fi rán Naira Marley àti Sam Larry lẹ́wọ̀n. Ẹ mú position yín ẹ fi clear Baba Suwe. Ẹ mú position yín ẹ fi ṣe gbogbo nǹkan tó wù yín. Ẹ wojú mi. You pay dearly for it. Tó bá jẹ́ pé Yíbò ló wà lórí oyè, tó jẹ́ pé Yíbò ló wà ní offices, Mohbad máa ti gba justice. Typical ìran Yorùbá ni nǹkan tẹ́rí tó ń ṣẹlẹ̀ yìí. Baba Mohbad, do not bury Mohbad. Leave him in that much. He has been there for long. Kò sí nǹkan kan tó kù lára ẹ̀ mọ́. Ṣùgbọ́n mẹ́wàá ṣì kù lára ẹ̀. Mẹ́wàá ṣì kù lára ẹ̀. Fi sílẹ̀ ní mọ́ṣúárì yẹn jẹ́ kan jẹ́. Jẹ́ kí gbogbo ọmọkọ́mọ tí ìyá ẹ̀ máa mọ sàárì ẹ̀, tí Ọlọ́run máa fi kú ẹ̀ dáyé ẹ̀ lóró, jẹ́ kán kọ̀ntínú àti búlì Baba Mohbad. Ibi ni gbogbo wa jọ máa wà. Ikú ò ní pa èmi àtàwọn olólùfẹ́ mi. Ìyábọ̀, ibi ni gbogbo wa máa wà. Ó ti pẹ́ tó ti ń ṣe kinní yìí, eléyìí ló máa fi ṣàṣeyọrí. Ikú Mohbad ẹyọ kan ṣoṣo yìí. Tẹ́ ẹ bá mọ iye èèyàn tó ti gbà sílẹ̀ lọ́wọ́ Ìyábọ̀ Òjó, ẹ mọ̀ pé Mohbad ò kúkú lásán. Ikú Mohbad yìí nìkan ṣoṣo. Ikú Mohbad yìí ló stop Ìyábọ̀ London Gistlover. Ikú Mohbad yìí ṣẹmọye marriages tó ti save. Am I communicating? Láti jọ́ sí kéètì Mohbad ti ṣẹlẹ̀, ó ká Ìyábọ̀ Òjó lọ́wọ́ kò gan to move to next victim. So don't tell me Mohbad died. Mohbad lived. Lọ́dọ̀ ti tèmi Mohbad òkú. Odidi ìránṣẹ́ ni Mohbad. Odidi ìránṣẹ́ tó dá dúró tá a rán wá pé kó wá gba ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ sílẹ̀. Ẹ rò pé Mohbad nìkan ló kú. Gbogbo àwọn ọmọ yín tó ń kọ hip hop lánàá, tó ń gba Grammy lánàá àwọn dà. Gbogbo àwọn ọmọ yín tó máa ń gba international award
mélòó ló gba international award ní last year kò ń ṣe Mohbad nìkan ló waste kí ló ń ṣe yín ilé tẹ̀yìn ṣe báyìí ẹ̀yin ò mọ calculation calculate ni gbogbo àwọn ọ̀rẹ́ Mohbad àwọn ọmọ tó máa ń kọrin yẹn gbogbo àwọn Kóredé Bello gbogbo àwọn ọ̀rẹ́ Mohbad tímọ́tímọ́ yẹn nígbà tí Mohbad wà láyé gbogbo wọn lọ́jọ́ máa ń gba awọ́ọ̀dù kiri South Africa Kenya America London èwo náà rí gbà last year wọ́n ti wipe away nínú map gbogbo wọn pátápátá they been removed nígbà tí Mohbad wà láyé Obi Naira Marley gbogbo ẹ̀ rosy gbogbo wọn ó rosy ẹni pé nígbà tí Ìyábọ̀ Òjó máa yanjú Mohbad kò dá yanjú nìkan ó yanjú Mohbad ó yanjú Naira ó yanjú Sam Larry ó yanjú gbogbo àwọn gbogbo sẹ́ẹ̀tì àwọn Mohbad yẹn ó tó ọdún mélòó tí mo fi ń sọ fún yín tí mo sọ pé àmẹ́ni tí kú kan kó tó wà lọ́kàn Mohbad mọ iye ọdún between you and I ó tọ́dún mélòó tí mo fi ń sọ fún yín pé ẹ̀mẹ́ni tí kú kan ṣẹpẹtẹ ni máa wéèsì gbogbo àwọn ọmọ yín tán mo ní gbogbo àwọn ọmọ ológo yín ní tágẹ́ẹ̀tì Ìyábọ̀ Òjó I've been saying it 3 years before Mohbad's death 3 years before Mohbad mo dẹ̀ sọ pé mo wá sọ kankan fún yókù díẹ̀ kí Mohbad kú mo ní ọmọ kan máa kú tó máa dùn gbogbo yín mo ní ọmọ kan máa kú ó máa dùn gbogbo yín mo ní tọmọ yẹn bá kú mo ní gbogbo ògo ilẹ̀ Yorùbá ló máa kú mo sọ bẹ́ẹ̀ gbà bí mi sọ bẹ́ẹ̀ kí ló kan ti sínú lexi àbí kí náà ń pè inú ti Mohbad ẹ̀wọ̀n tí Ìyábọ̀ Òjó ṣe ó tún lọ gbàbúrò Mohbad wá àbúrò Naira Marley wá ó tún lọ gbàbúrò kí yẹn wá sọ̀rọ̀ against ẹ̀gbọ́n ẹ̀ wo iṣẹ́ tí Ìyábọ̀ Òjó ń ṣe APC gbogbo ohun tí Ìyábọ̀ Òjó ṣe fún Mohbad tó ṣe fún Jẹ̀ṣà tó ṣe fún Naira Marley òun tó ṣe fún Lizzy everything is coming back to you ẹ kọ sílẹ̀ fún ikọ̀ mi sí. ẹ kọ sílẹ̀ everything ẹ̀yin lẹ máa rẹ́rù sán ní gbogbo ohun tó ṣe under ìjọba àbí ṣé ńgbà tí Jonathan Ebele wà ń bẹ̀ ẹ̀yin gbọ́ pé ru Mohbad kú wọ́n wá fòkú ẹ̀ ráre mò ń béèrè ńgbà tí Jonathan Ebele wà ń bẹ̀ ẹ̀yin gbọ́ pọ́n kígbe olè lé Lizzy Anjorin lórí inú Dùmátà ńgbà tí Jonathan Ebele wà ń bẹ̀ ẹ̀yin gbọ́ pé Jẹ̀ṣà lọ ẹ̀wọ̀n ọdún 5 ńgbà tí Jonathan Ebele wà ń bẹ̀ ẹ má wọrí ẹ fọkàn balẹ̀ so bàbá Mohbad nǹkan tí mo kàn máa sọ fún yín ẹ má sin ọmọ yẹn o ṣe ní gbogbo àwọn ìṣìyín wíwín tó ń gbé jáde ẹni kí bàbá Mohbad lọ sin ọmọ ẹ bàbá Mohbad sọ fún wọn pé kán pa ọmọ wọn kán lọ sí anybody tó bá sọ pé kó sin ọmọ ẹ ní kó pa ọmọ títí ẹ gbogbo àwọn tó ní ò ní rí justice ò ní gba justice àwa Mohbad kékun bá lé ní ká máa sáré ni o ó ṣe ń rárá yìí ló ń rárá ọ̀run keep raising your voice má dákẹ́ tí ìjọba yìí ò bá ṣe next ìjọba sure fọkànbalẹ̀ òṣìṣẹ́ àríkèsí tèmi náà ní Dùmátà orí pé mi ò polongo mi ò pa lantia ibi tán fẹ́ dé mọ́ nìyẹn bọ́ kéèsì ò kí ń kú kéèsì ò kí ń kú if not for ikú mo you for no know say na fake thank you Emesho for the eye opening má sin o má sin keep on telling the side like keep on saying your own side of the story Ìyábọ̀ Òjó desperate tó fẹ́ kó sin ọmọ ẹ̀ orí gbogbo fíìmù tó ṣe 2 over 1,000 ló gbà Davido Wizkid Burna Boy and Naira Marley was our big 4 then Ìyábọ̀ Òjó no it shows how the government roll gbogbo ìgbà tí àwọn ọmọ yẹn jẹ́ big 4 wa is because the government you see when the government protects irú ẹ̀ ṣé ó yẹ kẹ́mi di speaker ni ṣé bó ní àwọn tó yẹ kó tètè kọ́ṣọ̀ rú ṣé àwọn tí ò lè bá wa mú gist lover jáde ṣé àwọn tí ò lè wò ó mọ iye ọdún tí Ìyábọ̀ Òjó lò lọ́ndà gist lover tí ò bá sẹ́mi tí mo wá on veil ẹ̀ Ìyábọ̀ Òjó tó sọ fún didi senate president pé kó jáde kó wá bẹ̀bẹ̀ within 5 days tí bàbá fò jáde ní day 3 tó ń bẹ̀bẹ̀ tá bá fẹ́ blame àwọn èèyàn ẹ jẹ́ ká mọ ẹni tó jẹ̀bi ká blame ẹ má máa jẹ́ ká fọ́ ojú nǹkan pọ̀ ó ti yẹn eléyìí ò kì í ṣe pé bí àyàn defend aṣíwájú èmi ò ṣàgbà appointment èmi ò ṣe kankan mo dẹ̀ ń deliver tèmi as individual ṣé báwọn kan ló wà lẹ́yìn Ìyábọ̀ Òjó tán ni kó máa jó lọ ṣé báwọn kan ló lọ síbi premiere àwọn kan ló lọ ń wo fíìmù ẹ̀ ṣé báwọn sẹ́ẹ̀tì tó pa náà làwọn tó lọ wo fíìmù ẹ̀ ṣọmọ Adélékè ló máa lọ wo fíìmù Ìyábọ̀ ṣọmọ Dangote ló máa lọ wo fíìmù Ìyábọ̀ ẹ báwọn ọmọ tálíkà tó ń pa náà ló ń ṣì lọ wo fíìmù ẹ̀
victim ni mí so mo mọ nǹkan tí mo sọ anybody má rò pé mo ń gbè lẹ́yìn èèyàn kan I'm not defending anybody victim ni mí gbogbo kéèsì Mohbad káyọ̀ pé Mohbad kú kò kì í ṣọ̀rọ̀ èèyàn jẹ́ tèmi máa jáde sọ ti tèmi fún yín so bí bàbá Mohbad ṣe lose èèyàn ló ti ṣẹlẹ̀ ní sáìdì tọ̀tọ̀ tiwa náà ṣó ti eyín tó dẹ̀ jẹ́ true Ìyábọ̀ Òjó yìí ni so Ìyábọ̀ Òjó ni bandit wà ní Yorùbá tó ti eyín so ìgbà tí ò ti sí nǹkan kan àbọ̀ òjò wọn ni òsì nǹkan kan everybody a máa wò náà ni nǹkan táwọn náà gbọ́kàn lé ní ẹ̀dá if this government don't do it no matter the next government will do it so don't worry baba Mohbad.